àáfà kan wà o ọpọlọ orí ò pé wọ́n fẹ́ gbowó fún kán lè mú wá sáró láti wá tọ́jú ẹ̀ torí pé àáfà yìí ò gbọ́dọ̀ já síta. èní ní ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 ẹ̀yin èèyàn wa ẹ má bá a kọ sábẹ́ comment section ìjẹ́ ṣẹ́yìn ti gbọ́ abẹ ti rí àbí a ti gbọ́ fìrìfìrí pé ọ̀tá King Dr. Saheed Òṣùpá ó ti jáde láyé gẹ́gẹ́ bí àfá èké Aliwaraki ọlọ́pàá mẹ́ta ọmọ wọn nílùú Ṣakí ní Ọ̀yọ́ state bí ó ṣe sọ. ìbọn lọ́lọ́run ti sọ fún ẹ wípé Saheed Òṣùpá máa kú lọ́ọ̀lì 10 láì níwò lọ́lọ́run pè ẹ̀ sí iṣẹ́ MTN ni ṣé Glo ni àbí Airtel. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ yìí arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ní lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti bá wa tàn notification button sílẹ̀ kẹ́ ẹ lè máa rí àwọn fọ́nrán wa wò ní òrùkóòrè ẹ má bá a comment ẹ má bá a share kẹ́ sì má bá a like ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáńláyé alẹ́ káàkiri àwọn pé a kú òpin ọ̀sẹ̀ gbogbo àwọn kan wá ti lọ ganú lẹ̀ wọ́n á máa wò pé ọ̀rọ̀ tẹ́ Aliwaraki sọ ìyẹn òpònú àáfà tó pẹ̀rẹ̀ ní ọlọ́pàá mẹ́ta tó sọ wípé King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ 1 ọba orin Fuji tó sọ pé ó máa kú ní ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 tí àwọn kan sì wà jáde tá sọ pé irọ́ ni òun pa ò nítorí pé Ọlọ́run ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọjọ́ tí èèyàn máa wáyé Ọlọ́run ló mọ̀ ọjọ́ téèyàn máa padà Ọlọ́run ló mọ̀ ibi tí ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa sí ni wípé tí aláboyún bá wà nínú oyún àwọn àgbàlagbà wọn máa pòwe pé aláboyún mọ jù kò sì mọjọ́ ìtumọ̀ ẹ̀ ní pé Ọlọ́run fi kíní yẹn rú ọ̀pọ̀lọpọ̀ wa lójú ṣùgbọ́n àwọn kan wà jẹ́ pé làákàyè orí wọn ò tó láti lè jẹ́ kó máa rò pé ẹ jẹ́ ká rò lọ síwájú ká rò lọ sẹ́yìn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ni àbí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Ọlọ́run tí wọ́n máa fi sọ ọ̀rọ̀ yìí tá máa fi gbà pé lágbájá o tó bá dìgbà báyìí nǹkan máa ṣe ẹ́ tá a sì máa kó ọkàn wá sí ilà yìí lo ẹlòmíràn ní àrùn ẹ̀jẹ̀ ríru tí àwọn olóyìnbó ń pè ní hypertension tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n látàrí ọ̀rọ̀ yìí pé wọ́n jíṣẹ́ fún ẹ pé ọ̀tá ẹ máa kú ẹ tẹ̀yẹ ká dúró lọ ìgbà wo ni máa kú ò ní kú ọ jíṣẹ́ fún ẹ o ipò máa kú o máa kú lọ́jọ́ kan ọ jíṣẹ́ fún ẹ pé o ò ní kú o máa kú lọ́jọ́ kan ibi tí mo wá ń bọ̀rọ̀ mi lọ lélẹ́yìí èní ní ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 ẹ̀yin èèyàn wa ẹ má bá a kọ sábẹ́ comment section ìjẹ́ ṣẹ́yìn ti gbọ́ abẹ ti rí àbí a ti gbọ́ fìrìfìrí pé ọ̀tá King Dr. Saheed Òṣùpá ó ti jáde láyé gẹ́gẹ́ bí àfá èké Aliwaraki ọlọ́pàá mẹ́ta ọmọ wọn nílùú Ṣakí ní Ọ̀yọ́ state bí ó ṣe sọ àfá kò sọ̀rọ̀ ṣéèkì kò sọ̀rọ̀ ìmáàmù kò sọ̀rọ̀ láti ilẹ̀ Ìjẹ̀bú mo máa ń tẹ̀lé wọn dáadáa lórí ìkànnì ayélujára wa gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá ọ̀rọ̀ làákàyè ni àfẹ́yẹ ò sọ̀rọ̀ rí kí má ní làákàyè mú nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ wọn nǹkan kan tí mo dì mú wọ́n ní kí ló dé tó jẹ́ pé ìlú Ọ̀yọ́ ní gbogbo ọ̀rọ̀ ìbàjẹ́ ti máa ń wá tí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tẹ̀ rí nǹkan kan ṣe sí ẹwà àtijọ́ ta ti ń pariwo pé ẹ mú Aliwaraki ọlọ́pàá mẹ́ta ẹ mú sóò a ò mà lẹ́nu kankan tó sọ sí i láti ìlú Ọ̀yọ́ pàápàá jùlọ ìlú ẹ̀ gọ́gọ́gọ́ tó jẹ́ ìlú Ṣakí
tọ́pọ̀ èèyàn bá wà bí kan tẹ́lẹ̀ kan bá ń bàbá tó pákọ̀ mú òkúta rabata tó sọ sínú omi gbà tàbí kó sọ sínú ẹ̀rọ̀fọ̀ àtàbó nílé àtàbálejò ẹ wo ní ìsinyìí tó bá sọ̀rọ̀ lọ́ta ìsọ̀rọ̀ bọ̀ wọ́n á sọ̀rọ̀ ìlú Ṣakí wọ́n á ní Ṣakí ìlú ẹ̀ aṣọ pé tó wáyé pé bá ní ìdààmójútó ni kọ́ mú wá sábẹ́kúta lárò kọ́ wá ṣètọ́jú ẹ̀ àdáwó lọ́tún lọ́sì àpagbo lórí ẹ̀rọ ayélujára àáfà kan wà o ọpọlọ orí ò pé wọ́n fẹ́ gbowó fún kọ́ lè mú wá sáró láti wá tọ́jú ẹ̀ torí pé àáfà yìí ò gbọ́dọ̀ já síta ẹni tó sì lè wúlò fórílẹ̀-èdè yìí ní ọ̀la ni ẹ wá wo nǹkan tí Al-Waraki tó wá kọ́ọ̀sì tó dálẹ̀ lórí ẹ̀rọ ayélujára ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá wa rí nǹkan sọ sí ààrin nǹkan gbọ́ látọ̀dọ̀ yín ọba Ṣakí ààrin nǹkan gbọ́ látọ̀dọ̀ yín local government tó belong sọ́dọ̀ wọn ààrin nǹkan gbọ́ látọ̀dọ̀ wọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ààrin nǹkan gbọ́ kí ló fẹ́ fà ní wípé torí pé àwọn kan ti jáde sẹ́yìn tí ò sí ìjìyà kankan fún wọn ẹ̀yin àfà ẹ̀yin ṣéwù ẹ̀yin Násírì Ọlọ́run abẹ̀yìn arọ̀yìn pé lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí fèrèfèrè tá a gbọ́ wípé bóyá wọ́n ti rí Al-Waraki mú a ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ bóyá wọ́n ti rí mú o àbí wọn ò tí ì rí mú tí wọ́n bá tí ì rí mú tọ́wọ́ ọlọ́pàá wa àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn takuntakun wọ́n máa rí mú torí pé àwọn ọlọ́pàá wa wọ́n ó ṣiṣẹ́ takuntakun ọ̀gá ní Yamuda ẹ jẹ́ ká gbé káyìn àwọn ọlọ́pàá wa káyìn wọn lọ́gùn ẹnu torí pé wọ́n ṣiṣẹ́ takuntakun a fẹ́ jẹ́ kí wọ́n fi Al-Waraki ọlọ́pàá 3 kan fi jófin ẹ wo pásítọ̀ kan náà tó jáde ńgbà kan tó sọ pé Paso nǹkan kan máa ṣẹlẹ̀ sí ẹnìkan náà jáde ńgbà kan tó ní Tóyìn Abraham nǹkan kan máa ṣẹlẹ̀ sí ọ̀sẹ̀ Lizzy Anjorin kí ló dé báyìí ẹ̀yin èèyàn wa a ò tí gbọ́ fèrèfèrè Al-Waraki tí àwọn mùsùlùmí tó ń jáde fún tó sọ pé bóyá ni kò ṣe pé kọ́kọ́ ń ṣe ní ọpọlọ o tí wọ́n dọ́gbọ́n bá bẹ̀bẹ̀ òun náà ló tún jáde sọ̀rọ̀ tó sọ wípé ọjọ́ tó wà ń wá sílé àárín wọn lòún wà òun tún ṣe fídíò kan pẹ̀lú wọn kìnnìkan ṣe é rí pé nǹkan kan ń ṣe Al-Waraki ní ọpọlọ ẹ wo fídíò yẹn. ìsàlọ̀bì kankan gbogbo àwọn tó wá mi wá lánàá àárín wọn ni mo wà báyìí àárín wọn lè ní Al-Waraki ọlọ́pàá 3 wà tí mo dúró bí mo sì dúró ní tí wọ́n wá mi kiri tá a jọ rìn tí ń rìn lọ tí ń rìn bọ̀ láàrin mi àtàwọn màláíkà mi tí ń rìn lọ àtàwọn màláíkà ọlọ́pàá 3 ìrìn lọ ìrìn bọ̀ láàrin wọn báyìí wọ́n á pè mí wọ́n mẹ́sẹ̀jì mi mo ní ẹ ṣe fídíò kọlù ẹ̀ka ẹ lè mọ̀ pé èmi ọlọ́pàá 3 àárín yín ni mo wà àárín wọn ni mo wà orí mi wọn ò lè ṣe fídíò kọlù wọn ní kámẹ́rà fóònù àwọn ò tún dá. ṣé ẹ ti rí fọ́nrán yẹn ṣé ẹni tó rí ẹ̀ pé kan ṣó lè máa sọ wú eléyìí kò wá yẹ kí wú eléyìí kó dúró láàrin ìlú ẹ̀jẹ̀ kan rí mú kọ́ mu lọ sọ́gbà ibi tó ti ń tọ́jú wèrè ẹ ti wá wo fọ́nrán tó ṣe tó sọ wípé ṣé Saheed Òṣùpá òun ló wọ́n àwọn èèyàn sóhun pé kọ́ máa wọ́n káàkiri wọ́n máa ṣèyàn léṣe sí Saheed Òṣùpá lọ́rùn Saheed Òṣùpá ò lè rán ní kankan sí Al-Waraki ọlọ́pàá 3 ẹni tó bá dáa ó máa ní èèyàn tó pọ̀ ọmọ tó bá dáa ó máa ní bàbá tó pọ̀ èèyàn tó bá dáa á ní olólùfẹ́ àwọn olólùfẹ́ Saheed Òṣùpá ló jáde tó sọ wípé tọ́wọ́ bàtẹ́ rí kankan ṣe sọ́wọ́n ti Paso tó sọ nǹkan sí Paso ti Lizzy Anjorin Tóyìn Abraham wọ́n gbọ́dọ̀ fìwọ́ jófin Saheed Òṣùpá ẹni kankan sí ẹ̀yin èèyàn wa ẹ bá wo fídíò bíi tí Al-Waraki ṣe pariwo pé kí Saheed Òṣùpá ṣóhun lọ́wọ́ àwọn èèyàn sóhun kọ́ máa wọ nǹkan kàkiri fọwọ́ náà rè ẹ wò. King Dr. Saheed Òṣùpá àwọn pípù yìí ó pààyàn sí lọ́rùn àwọn pípù yìí ó ṣèyàn léṣe sí lọ́rùn àwọn bọ́ìsì yìí wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn ọmọ owó èmi Al-Waraki ọlọ́pàá 3 kiri wọ́n nẹ́yìn ilẹ̀ ní káwọn mú èmi Al-Waraki ọlọ́pàá 3 tí wọ́n bá mọ̀ mú èmi Al-Waraki ọlọ́pàá 3 àbí tí wọ́n ṣe èmi Al-Waraki ọlọ́pàá 3 tí wọ́n ṣe mí léṣe ọ̀run yín yọ wá orúkọ yín náà ni wọ́n máa bo orúkọ yín jẹ́ ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn ẹ má jẹ́ wó ṣèyàn léṣe sí lọ́rùn o ihun tí Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ nítorí pé àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ ó lè jọ pé òun ní bí gbogbo èèyàn nínú àgbékalẹ̀ bí mo sì gbé kalẹ̀ àmọ́ bára sí ta mí
torí inú ẹni tó nífẹ̀ẹ́ yín jù King Dr. Saheed Òṣùpá ẹni tó nífẹ̀ẹ́ yín jù èmi Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ni. ṣé ẹ ti rí ṣé ẹ ti wò ó ṣé ẹ ti gbọ́ ṣé ẹ rí pé Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta yìí kò tọ́ sẹ́ni tó yẹ kó máa gbé láàrin èrò ìbọn lọ́lọ́run ti sọ fún ẹ wípé Saheed Òṣùpá máa kú lọ́ọ̀lì 10 láì níwò lọ́lọ́run pè ẹ́ sí ṣẹ́mtn ni ṣé Glo ni àbí Airtel ó wá lè sọ pé Etisalat láti lọ́lọ́run pè ó sí ìyẹn 9 mobile láì nìtọ́ lọ́run pè é sí sọ fún gbogbo ayé ká gbọ́ nítorí pé nígbà tá a ti ń pariwo ń gbà yẹn pé ẹ̀yọ́ máa ṣákí ẹ mú Àlùwáràkí wá sábẹ́kúta káwá wò ó káwá ṣe kíníkan àwọn ẹbí ẹ̀ náà jáde kó sọ wípé Àlùwáràkí tẹ̀ rí yẹn o ẹ má bínú o kọ́kọ́ ń ṣe lọ́pọlọ o àbísíwí ni wọ́n fi bí o ààrẹ nìkan kọ́kọ́ jáde ní ìsìn ọ̀rọ̀ Àlùwáràkí ọwọ́ ń tabalé ó ń tabako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa fi Àlùwáràkí jófin tó bá ti fi jófin gbogbo àwọn àǹfà tó kù gbogbo àwọn pásítọ̀ tó kù tó ń ṣe kàtàkàtà tó ń sọ kàtàkàtà lórí ẹ̀rọ ayélujára wọn á gbẹnu dákẹ́ ẹ̀rọ kan tó ṣe fún pásítọ̀ tó lọ kan ọkọ̀ ojú omi rẹpẹtẹ tó ní kọ́wé yẹn máa wọlé ayé máa parẹ́ ní December 25 ní Ghana wọ́n ti rán pásítọ̀ lẹ́wọ̀n o lórílẹ̀‐èdè Nàìjíríà ń báyìí lọ ẹ̀jẹ̀ kan máa rán pásítọ̀ àtọwọn àfàtò sọ̀sọ̀kúsọ lórí ẹ̀rọ ayélujára ẹ̀jẹ̀ kan máa rán wọn lẹ́wọ̀n kò ní jù báyìí lórí ètò lẹ́nu ẹ máa tẹ̀lé lórí àwọn ìkànnì wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ fún yín ẹ má bá a láìkẹ́ ẹ má bá a kọ́mọ̀ ẹ̀kẹ́sì má bá a pín ojú tẹ fún wa kò ní fọ etí tẹ fún gbogbo wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ire o.